ìran àgbẹ̀ ni wọ́n láró ìran àlùkò ló lọ sùn ìran lékeleke àwọn ni wọ́n ń lẹ fún ó kí wa mo kí ọmọdé mo kí àgbàlagbà lónìí pẹ̀tù káàbọ̀ sórí ètò wa fún tòní orúkọ tèmi padà ọmọ bọ̀rẹ̀ owó ayé kò tọ́ ọ̀nà ni èmi ń jẹ́ lórí ètò wa fún tòní ọ̀nà ni ẹ̀tù ti ń padà wá ẹ̀yìn ìyẹn wa ẹ̀bọ̀ wa wà ń kàfìrílé kí ká tó jẹ àǹfààní tòní àmọ́ kó tó di pé a bọ̀ sí ojú agbami tòní máa rọ̀ yìí pé bẹ́ẹ̀ ṣe wò wá yìí ẹ bá wa share ẹ bá wa like ẹ bá wa comment jẹ́ kí àwọn olólùfẹ́ tí yín náà jẹ́ kí wọ́n ráǹfààní ẹ̀kọ́ kan tí wọ́n yóò kọ́ látara program lílẹ̀ tí a máa fi hàn wá ní ọjọ́ tòní lálẹ́ ní dènà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ayé kò tọ́ òótọ́ òun náà ni àwọn máa sọ torí pé the truth must be told lónìí pẹpẹ yóò pà mọ́ aláre ó jẹgbẹ́ ẹ̀ tún rí àwọn nǹkan mèremère tá a tún mú wá fún wa lónìí ẹ jẹ́ kí n àti yín ìkájọ́ wà nǹkan fi lé kájọ́ kọ́kọ́ lọ́wọ́ fídíò yìí náà. pé Ọọ̀ni tilé Ifẹ̀ òun náà ni ó jẹ́ bí bàbá fún gbogbo ọba yòókù àti Aláàfin pẹ̀lú àfiwé àti ọ̀rọ̀ ìtàn tí ẹ sọ nípa pé ẹni tó rẹkọmẹ́ǹdì èèyàn fún nǹkan ò ní bàbá ṣùgbọ́n ọdún tí gbogbo àwọn ìtàn yìí bẹ̀rẹ̀ sí ní yẹ̀ fúnra wọn ṣé kò sí ìtàn míì tí wọ́n kọ sílẹ̀ táwọn èèyàn lè kà yàtọ̀ sí ti Samuel Johnson? Ìtàn wà. Torí ìwé Samuel Johnson yìí ló dàbíi pé ó lọ wájú ó lọ sẹ́yìn tó so gbogbo ẹ̀ pọ̀. Ìtàn wà. In short, tí mo bá ní kí n sọ ká máa ka ìwé téèyàn kà wọ́n bá kó sí ẹ̀yìn kórópè ó lè má gbà á. Ní ìwé tó sọ̀rọ̀ ń pa ìran Yorùbá. Ó lè má gbà á. Mi mọ̀ bóyá kíní kan wà tó yẹ kí n sọ. Okay. Sórí tó bá ń sọ̀rọ̀ nípa Aláàfin, Aláàfin kì í ṣọba yẹpẹrẹ o. Sórí ìgbà kan wà t'Aláàfin jẹ́ alábẹ́nú àṣàsí. O gbọ́ Yorùbá tí mo sọ? Alábẹ́nú àṣàsí. Bí n bá yẹ sọ bẹ́ẹ̀ a jẹ́ pé Ọ̀yọ́ ni mò ń sọ yìí. Èmi ò kàn mọ̀ bí èèyàn ṣe máa ń kàn pẹ́pẹ́ àbí báná ṣe máa ń sọ bí kan bọ ọnú ni. Tí ìgbà kan wà tó jẹ́ wípé àwọn èèyàn méjì nìjàngbọ̀n. Tó jẹ́ pé tẹ́ bá ti gbọ́ orúkọ wọn ẹ̀rù á bà àwọn èèyàn bí ẹni pé ayé parẹ́. Àwọn kan ní Tápà, àwọn kejì ní Bíní. Ṣé wá rí àwọn tí gbogbo àwọn àti Ọ̀yọ́ o àti Tápà o tí wọ́n bẹ̀rù àwọn lẹ́ ń pè ní Bàrìbá. Màmá pẹ̀rẹ̀ wá kó lè yé torí àwọn ìtàn yìí kì í ṣẹ̀rù àwọn ọmọ tó ń ṣàlàyé tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Àgbàlagbà míì tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀ kì í ṣẹ̀rù ẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan mo ní apá kan wà nínú àwọn Ọ̀yọ́ tó jẹ́ sẹ́gmẹ́ǹtì wọn kan tá à ń pè ní Bọ̀gú. Ìyẹn àwọn Bàrìbá tí mo sọ wípé ẹni tó ń jẹ́ Báṣọ̀run òun lọ bá wọn ọba wọn ní Báṣọ̀run. Àtọ̀ sí pé Báṣọ̀run ẹ̀sẹ̀ wá jẹ́ olóyè Ọ̀yọ́ òun lọ bá àwọn yẹn. A ní àwọn tó ń jẹ́ Kákàndá lọ́yọ̀ọ́, Haúsá gbé lọ́yọ̀ọ́, àwọn Kémbérí wà lọ́yọ̀ọ́, àwọn Tápà wà mẹ́ẹ̀. Ó kà kú dẹ̀ ní àwọn tó ń jẹ́ olórí wọn. Àmọ́ gbogbo wọn pátá ni wọ́n kó papọ̀ sábẹ́ àwọn mẹ́fà tá à ń pè ní Wàrẹ̀fà. Tá wá sọ di méje lágọ̀ọ́dọ̀yọ́ tá à ń pè lọ́yọ̀ọ́mèsì. Ló fi jẹ́ pé ká ní kì í ṣọ̀rọ̀ pé à ń dara wa láàmú, I will prefer ẹnìkan sọ pé Olú Ọ̀yọ́ ju kẹ́nìkan sọ pé Aláàfin lọ. Kò sí tó ju Olú lọ. Olú òun ni the highest rank ilẹ̀ Yorùbá tó bá dọ̀rọ̀ ọba. Bí Olúbàdàn. I will prefer that. You kankan even the kankan sọ pé compound name ni mi rí bí Aláàfin sí because ọ̀rọ̀ ni Aláàfin. Lọ́wọ́ yìí ṣe Olú Ọ̀yọ́ Oníkìmí ó dàbí ìgbà tí n bá gbọ́ tán ní ọba kan Imperial Majesty. Màmá béèrè lọ́wọ́ ẹ̀ pé bo ló falẹ̀ ayé ló wà sí.
ṣé imperialism àbí wọn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ bá wo mọ̀ tó mọ̀ tán pé ṣé wọn mọ̀ ni àbí mi mọ̀ bóyá àárín òye mi. Imperialism bí ìgbà tí wọ́n sọ wípé ẹni tí ń ba nǹkan jẹ́ tí bàbá ńlá bàbá ẹnìkan ti ba nǹkan jẹ́ ó wá dò ní wọ́n fẹ́ fi joyè ó wá ní bẹ́ẹ̀ bá ti wá joyè tán o ṣe orúkọ oyè tẹ́ máa pè mí ní Bàṣẹ̀jẹ́ ẹni tó ń ba nǹkan jẹ́ láyé àtijọ́. Ó ní imperialism ó túbọ̀ tó yìnbọn ń pè ní peril. Peril kí nǹkan parẹ́. So ẹni tí ń pa kan rẹ́ àti wọ́n sọ pé ẹni tó ní ayé tó tún ní ọlá aláyé lúwà èwo ló dùn. So his majesty is enough. Gbogbo imperial yẹn imperial kí ni ọba ìkúlé gan lòun imperial bí wàhálà Aláàfin bá sọ pé imperial lòun ṣe mọ̀ pé jagunjagun ni bí Olúbàdàn bá sọ pé imperial lòun ṣe mọ̀ pé jagunjagun ni bólówú bá sọ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé jagunjagun ni ṣùgbọ́n kì í ṣayé ìsìn yìí ló yẹ kí wọ́n máa wá lo imperial yìí ẹnìkan ò jagun gangan mọ́ aláyélúwà àwọn ọ̀ràn máa jẹ́ kábíyèsí aláyélúwà. But ó rí pé tí mò ń sọ lọ ni pé Aláàfin ìṣọba téèyàn fọwọ́rọ́ tì sẹ́gbẹ̀ẹ́ kan bí Olówó ṣe ń ṣọba téèyàn fọwọ́rọ́ tì sẹ́gbẹ̀ẹ́ kan bí ọwọ́ Aléṣà ò ṣe é fọwọ́rọ́ tì sẹ́gbẹ̀ẹ́ kan bí Ọlọ́wọ̀ ò ṣe é fọwọ́rọ́ tì sẹ́gbẹ̀ẹ́ kan ṣorí láyé àtijọ́ bí nǹkan bá le tán wàá gbọ́n pé ńgbà kan wọ́n ní àwọn Ẹ̀gbá wà lábẹ́ Ọ̀yọ́ ìbẹ̀rù Bìní ló mú kí Ẹ̀gbá sásábẹ́ Ọ̀yọ́ ọdún tí Bìní gba Èkó lọ́wọ́ àwọn Àwórì 1603 àtìgbà yẹn ni Ẹ̀gbá ti sá kìjokìjo ni wọ́n ṣe wá tọrọ pé nkèsì tí Bìní bá kógun wa o á pè yín ẹ̀yin Ọ̀yọ́ kẹ́ wá ràn wá lọ́wọ́ pending ìgbà yẹn ẹ jẹ́ a máa sanwó iṣẹ́ fún yín bọ́ ìgbà ṣe dára dábẹ́ Ọ̀yọ́ nìyẹn o ṣé o rí pé alábẹ́nú àṣàṣì ni Ọ̀yọ́ àmọ́ bọ́yọ̀ náà bá wá nílò ìrànlọ́wọ́ jagunjagun àwọn náà wá béèrè lọ́wọ́ àwọn Bàrìbá the last mú wọn nìyẹn tí gbogbo agbára yóò bá kàn kankan mọ́ nínú ogun jíjà àwọn Bàrìbá náà máa pè táwọn ń pè láwọn ọmọ Elédùwẹ̀ wọ́n wá dá wọn lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ torí part of Ọ̀yọ́ belong to them. Mélòó ni àwọn tó ń sọ̀tàn yìí wá mọ̀ nípa Ọ̀yọ́ gan? Láàrin gbogbo àwọn ọba wa gan ǹjẹ́ ọba jura wọn lọ? Ìjàkadì kọ́ ọba jura wọn lọ. Fápẹẹrẹ bó la ṣe tó ká mú látòrí ọ̀dì tá a là kọ́kọ́ bó la ṣe mọ̀ tó tẹ̀léra wọn. Tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ oníkọjá ilẹ̀ Yorùbá ìdí tí ẹnìkan ò fi lè wà ní páà pẹ̀lú Ọ̀ọ̀ni nìyí o. Ilẹ̀ Yorùbá tòní tí gbogbo wa parapọ̀ ń jẹ́ kì í ṣe Yorùbá yá àtijọ́ tó jẹ́ pé ó mọ ní Ọ̀yọ́. Yorùbá tí gbogbo wa ti ń parapọ̀ jẹ́ ń sìn á yàn láti máa jẹ́ ẹni kì í ṣe pé wọ́n fọ̀ọ̀sẹ̀ lé wa lórí. Ṣé ní ipò ẹni tó wá ń pè ní Ọ̀ọ̀ni lọ́dún 1896 information kan wà tí Ọ̀ọ̀ni send sọ́ba Àbíní mo fẹ́ kó underline send sọ́ba Àbíní ó dẹ̀ sọ fún wípé kó ṣiṣẹ́ lé lórí lẹ́sẹ̀kẹsẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ tó bá fi máa dìwò yí ọdún tó ń bọ̀ tí ò bá iṣẹ́ lé lórí ohun tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí wípé bìrìbìrì àti wàhálà iṣẹ́ ìṣàkóso ńgbà náà ò jẹ́ kọ́ba Àbíní rí ṣe gẹ́rẹ́gẹ́ ọjọ́ tí ìfẹ́ sọ ní nǹkan tó ní ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀. Òtún ẹ̀ fàyọ ni wípé ṣé o rí pé àṣẹ tó ní ṣe pẹ̀lú Ifẹ̀ ó lọ as far as ilẹ̀ Bíní. Àwọn tí wọ́n wá ń pè ní Ègùn tó bá rí inú àwọn list tí wọ́n kọ láti Ifẹ̀ ọba tó jẹ́ ọba bàbá fún gbogbo àwọn tó ń pè ní Ègùn ní Benin Republic ìkan lára àwọn ọba tí Adésọjí Adérẹ̀mí Ọọ̀ni of Ifẹ̀ recommend ni pé ọba ni. Títí wá kan Onínàná ìyẹn ọba tó wà ní Gáà ní Ghana
ibi ni wọ́n ti Ifẹ̀ ń bí ni wọ́n ti sọ pé ọba ni wọ́n. ìta wa ń sọ rèé ṣé rí i pé ìnàyẹ́ pàǹpà kì í ọ̀rọ̀ ogun tàbí agbára tá a fi bòyàn mọ́lẹ̀, ṣùgbọ́n ìtàn àti ìṣẹ̀dálẹ̀ n tó ń pè ní ilẹ̀ Ifẹ̀ ó kọjá ibi tá à ń pè nílẹ̀ Yorùbá. Ọọ̀ni náà tó bá ti wá wà lórí àpèrè, ìṣẹ̀dálẹ̀ àti ìṣe ẹ̀ ti kọjá ohun tó ń pè nílẹ̀ Yorùbá. Bí wọ́n jẹ́ pé àwa Yorùbá la wá ń wẹnu sí Ifẹ̀ àti Ọọ̀ni lára tá à ń gbá wọn wálẹ̀, tá à ń sọ wípé wọn jẹ́ nǹkan kan, àwa ara wa là ń bá wí, àwa ara wa là ń bùn wálẹ̀. Ṣé mọ̀ pé lẹ́yìn òde wọ́n ń rí wa bí ẹ̀yà kan, wọ́n wá ń rí wa gẹ́gẹ́ bí orísun kan, wọ́n rí pàtàkì Ifẹ̀ nínú each of àwọn tó ń pè ní Yorùbá. Tí Yorùbá fún àwọn bá ti wá fẹnu yẹpẹrẹ Ifẹ̀ àti Ọọ̀ni, that means pé àwọn tó wà lẹ́yìn òde lọ́hùn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ wa, wọ́n á wò wípé ṣé bó náà ni wọ́n ń yára wọn pẹ́rẹpẹ̀rẹ ńlẹ̀ yẹn, wọ́n á sì fà sẹ́yìn. So in the first place, kò yẹ kẹ́nìkan kan tiẹ̀ sọ pé ọ̀rọ̀ tí Ọọ̀ni ń ṣe ló dúró lọ́tọ̀. In the position of father, bàbá gbogbo wa ni. Ẹ̀zálẹ̀ ọlá bàbá sì ni à ń fún wọn. Lẹ́yìn Ọọ̀ni ta lágbè sí abẹ́rẹ́ báyìí. Ṣé ẹ rí, ṣé o rántí pé kì í ṣe gómìnà ìjọba alábọ́dé là ń ṣe? Lábẹ́òkúta déédéé ni Aláké, Olókò àtàgbòrá wà. Ṣùgbọ́n ìgbà kan wà tí wọ́n panupọ̀ tí wọ́n ní ẹ̀jẹ̀ elevate ẹnìkan torí importance the position tí Aláké wà kí ó tó di pé wọ́n dábẹ́ òkúta. Òun ló ní ìlú tó bíi márùn-ún ńláńlá tó jẹ́ pé àwọn márùn-ún yẹn náà máa ń yan ọba sípò, unlike àwọn tó kù tó jẹ́ pé direct ilé kọ̀ọ̀kan kan tó ẹ̀ṣẹ̀ wà pín ara wọn. So ìyẹn help Aláké ló fi wá dolórí Ẹ̀gbá. Ẹnìkan wà lè sọ pé Aláké wà lábẹ́ Àwùjalẹ̀. Ṣùgbọ́n àwọn ẹlòmíì máa ń lo ohun tó ń pè ní province láyé àtijọ́ pé for example Ọ̀yọ́ province wà, wọ́n ní lábẹ́ Ọ̀yọ́ Alọ́yọ́ district, Ìbàdàn district, Ìjẹ̀ṣà district, Ifẹ̀ Ìjẹ̀ṣà district. So torí wípé àwọn Ọ̀yọ́ province náà pé gbogbo ẹ̀, pé ìyẹn fi hàn wípé gbogbo àwọn tó kù lábẹ́ tán jẹ́ district lábẹ́ yẹn ọmọ abẹ́ Ọ̀yọ́ ni wọ́n. No. Let me give you direct answer to that. Láyé àtijọ́ Ẹ̀gbá province wà, ó kọ́fà ilẹ̀ Ìjẹ̀bú. Àmọ́ látọjọ́ táyé ti dáyé ni gbogbo èèyàn ti mọ̀ wípé n tó ń pè ní Ìjẹ̀bú Òde ọjọ́ ẹ̀ ti pẹ́ kákì gan tó débi tákédé. So torí pé wọ́n wá sọ pé district ti Ìjẹ̀bú Rẹ́mọ, àwọn pé Ìjẹ̀bú/Rẹ́mọ division tàbí sọ pé Ìjẹ̀bú Rẹ́mọ ń sìn tá a kó wọn papọ̀ tó wá ń ṣòro pín. Ìjẹ̀bú Rẹ́mọ division under Ẹ̀gbá province. Does that mean wípé Ìjẹ̀bú wá jẹ́ Ẹ̀gbá? Aláké sì ni pírẹsidẹ́ǹtì lókè ńgbà yẹn. Does that mean pé Aláké wá tóbi ju Àwùjalẹ̀ lọ? Torí pé wọ́n jọ wà ní province tí ó wá jẹ́ pé district nìkan ni ó wà níjẹ̀bú. The same thing náà ní Ọ̀yọ́ àtijọ́. Àwọn òyìnbó kàn ṣe convenience ní ẹjẹ́ agbáwọn ilé ìjọ papọ̀ ká ṣèjọba lé wọn lórí báyìí, eléyìí náà báyìí ká ṣèjọba. Wọ́n ṣe ṣe ní Ondo province náà wà táwọn ìlú tí wọn kì í ṣe ẹgbẹ́ irú Ìdànrè, irú Ọ̀bà àtàwọn ilẹ̀ Èkìtì wọ̀nyẹn wọ́n kó wọn papọ̀ sáńdà Ondo, wọ́n wá fi Àkúrẹ́ kékeré wọ́n fi ṣe olórí wọn as capital. So gbogbo àwọn kinní wọn mọ̀rẹ́ nìkan náà ìjọ kan tó lọ mú owó tán fi sanwó oṣù wá. Bẹ́ẹ̀ni wọ́n ní owó tálàfin gbà nígbà náà pé ó pọ̀, pé so owó yẹn tó pọ̀ yẹn ló fi hàn pé Aláàfin the highest. Aláàfin ìṣọba kékeré, ilẹ̀ tálàfin sì ń kọ̀ǹtró ńgbà náà gbòòrò as far as Àìgbádò area ní Ogun State, gbogbo Òkè Ògùn lọ́ba ìlọ́kan boundary pẹ̀lú Ìlọrin Aláàfin ní. Ṣùgbọ́n wọ́n wá béèrè pé nínú Olúbàdàn àtọ̀ Ọ̀ọ̀ni tàbí Ọwọ́ Iléṣà àtọ̀ Ọ̀ọ̀ni nínú list yẹn ó rí pé tó bá ti rí list yẹn rí inú first rank ni wọ́n fọ̀rọ̀ ní sí, but last inú rank yìí, inú second rank
ìyẹn second batch wọn junior sáwọn tó wà ní fourth rank Olúbàdàn number 1 ńbẹ bẹ́ẹ̀ nínú first rank Ọọ̀ni ní number 5 òun ló sì gbowó tó kéré jù bẹ́ẹ̀ nínú second rank Olúbàdàn ní owó tó Olúbàdàn wá gbà ní junior rank ó wá dọ́bù owó tí Ọọ̀ni gbà ní senior rank. Kí ló bí? So ìbéèrè tí wọ́n ń béèrè ni pé tó bá jẹ́ pé wọ́n ṣe jura wọn lọ ni wọ́n fi ń sanwó ṣé ó yẹ kán wá fún Olúbàdàn tó wà nísàlẹ̀ ní owó tó ju Ọọ̀ni tó wà lókè ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni ọwọ́ Iléṣà náà lówó ẹ̀ náà ó dọ́bù owó tán fún Ọọ̀ni. It was simply because n tó yìnbó ṣe ni pé iye tí mo bá revenue tí mo generate ní territory rẹ̀ náà ló fi gbowó. So Olúbàdàn nílẹ̀ tó gbòòrò wọ́n generate àwọn èèyàn tún pọ̀ ńbẹ̀ wọ́n generate owó wọ́n dẹ̀ sanwó fún according to ohun tó wọlé lọ́dọ̀ ẹ̀. Aláàfin níbi tó gbòòrò wọ́n dẹ̀ sanwó fún according to ohun tó wọlé lọ́dọ̀ ẹ̀. Ọba Ọ̀bìnní owó Aláké owó Àwùjalẹ̀ owó Ọba Ọ̀bìnní gbogbo ẹ̀ lójú tó yẹ Ọọ̀ni lọ. Ẹ̀bẹ̀ Aláké ti sọ repeatedly ńbẹ̀ yẹn pé no Ọọ̀ni is higher than òun. It's just a clear thing. Ṣùgbọ́n ṣó ṣeé ṣe ká wá mú wọn ní scale of preference pé ókè o bí wọ́n ṣe dàgbà síra wọn rèé bí Aláàfin ni ó tẹ̀lé ìwo ni ó tún tẹ̀lé ìwo ni ó tún tẹ̀lé ká gbó bí 5. Ká sọ pé a fẹ́ tẹ̀lé ìtàn tó sọ pé ẹnìkan bímọ 7. Tá a bá ní ká lọ tẹ̀lé bottom line la máa fa Aláàfin sí. Torí Ọ̀rànmíyàn ni wọ́n pè ní last